Alpha bó wà ní báyìí gbogbo ẹ̀yin tẹ́ ní Àròjinlẹ̀ ó yá ṣe é kárí bó wà ní báyìí. Ojú mi rè é kú dédé wòye ẹ̀yin tèmi Àròjinlẹ̀ ló kọ́ mi ayọ̀ gidigbo tí ń kó gíbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn lè jó. Agbólé mi ti ẹ̀ ń ṣèké sómi nìkan tó ti yé yín iná rè ẹ wò ṣàkóòrè tẹ́ ẹ̀ rí iná rè máa ń yọ kámẹ́rà ó ti sọ pé FPS is too high kámẹ́rà mi ti ń complain pé mo tún mọ́ náà ṣùgbọ́n òun rè ojú mi rè òun rè gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ bú mi tẹ́ ẹ ṣépè. Àwọn kan fi ń attack mi ni nígbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ science tó wà nídìí kettle yẹn ṣáwọn pé pàápàá jùlọ lórí TikTok even àwọn kankan lórí Facebook ó ní idiot kan lórí Facebook yóò pè rẹ̀ ní sheik ọmọ ọlá kan. So ìdí tí wọ́n ṣe attack mi lórí explanation ni pé àṣé wọ́n fi ń gbá àwọn èèyàn ẹ lọ sí comment section mi lórí TikTok ọbọ̀ kan lódìdí bajaj lòún rà fún idiot kan tó pèrè láǹfà lórí pé wọ́n fi kettle onike. Ibi tí mo fẹ́ stitch ojú báyìí lọ but ìwọ̀nba ibi tí mo stitch yẹn náà ó ti tó. Mo kàn fẹ́ appreciate sheik yìí ẹ mọ reason tí mo fi pè ní sheik mo rí ibi tó ti ń kakéwú pẹ̀lú ohun àdàbíyà kí ni mo sọ ohun tó dùn ohun àdàbíyà òun ló fi kakéwú láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin àáfà tẹ́ jòkólẹ̀ tẹ́ ń fi sí àáfà tẹ́ fi ń scam ojú tì yín. Ẹ wo bọ̀bọ̀ yìí scientist ni Àròjinlẹ̀ scientist ni ó sì kéwú ó wá ń jẹ́ ká mọ̀ wípé èèyàn lè fi ike kéèyàn ó fi gbé omi kaná láì yọ ó ní kó tó lè di pé ó yọ wípé àfi tí omi tó wà nínú rẹ̀ tó bá ti kọjá 100 degrees centigrade tó ti hó tó lè dé 100 degrees centigrade boiling point adẹ̀rí kiri tí wọ́n fi gbé kaná wípé ìgbà yẹn òní yóò bẹ̀rẹ̀ sí ní tẹ̀. Wọ́n ní àwọn èèyàn ń bu èmi tí mi tiẹ̀ ṣe tó bẹ́yẹn tó jẹ́ pé I only encourage people wípé àwọn ọmọ kéékèèké kí wọ́n utilize skill wọn religion yìí ò lè ṣe wọ́n ní nǹkan kan. Àwọn olórí burúkú kan wá péjì mi tó wá ń pè mí ní ọmọ aláìjẹbẹ̀rí ti wà bẹ́ẹ̀ sáyà because they want people to be dogmatic. Wọ́n fẹ́ kí ọpọlọ àwọn èèyàn kó tẹ̀ títí ayérayé and you know the reason ẹ̀yin olùkọ́ni you people need to kí ni nǹkan tí mo fẹ́ sọ pé kẹ́ ẹ múra mọ́ in the next 10 years this science will die jẹ́ ká sọ pé next 50 years this science is going down. Yahoo làwọn ọmọ wa ń ṣe àti kán lọlé kéwú àti kí wọ́n ṣe pastor. Àwọn tí wọ́n ṣe chemistry ní secondary school wọn ò tiẹ̀ rántí osmosis tí wọ́n bá ti parí. Àwọn tí wọ́n ṣe biology wọn ò rántí meiosis cell division wọn ò tiẹ̀ rántí rẹ̀. So ẹni nǹkan ṣe adúpẹ́ ẹ mọ reason tí mo fi sọ̀rọ̀ nípa yín lónìí nítorí tí mo rí wípé ẹ kéwú that is the reason tí mo fi sọ̀rọ̀ nípa yín and I'm so happy wípé ẹ kéwú and you can still prove it wípé geography wà ń bẹ ìmọ̀ science wà ń bẹ ọ̀dẹ̀ fi Arabic language ẹ fi pè é ní èyí tí yóò dojú ti gbogbo àwọn tó ń ṣe blabla ká orí TikTok orí Facebook wípé they need to have skill kó nǹkan tí wọ́n ń ṣe they should stop fighting about God. Gbogbo òlú bíi tá à ń lọ kódà ní Saudi wọ́n yẹn fight lórí Ọlọ́run bí àwa West Africa bá a ti ṣe ń fight. Thank you Àròjinlẹ̀ I really appreciate you. I appreciate your brain your knowledge your giving back to the community nítorí tó jẹ́ pé nǹkan téèyàn bá mọ̀ if you cannot give it back then you don't know it so when you know it and you are able to give it back then gbé fún yín. Thank you very much.